Aláròyé máa wí o. A ò gbọ́dọ̀ fààyè gba ogun abẹ́lé míì ní Nàìjíríà mọ́ o. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti gba ìjọba Nàìjíríà àtàwọn olóṣèlú jàǹkànjàǹkàn nílẹ̀ wa nímọ̀ràn pé wọn kò gbọ́dọ̀ fààyè gbà pé kí ohun tó fa ogun abẹ́lé lásìkò ọdún 1967 sọ́dún 1970 tún wáyé mọ́ lórílẹ̀-èdè yìí nítorí pé kì í ṣe ohun tó dáa rárá ni. Ó ní ìpalára àti ìfàsẹ́yìn ńlá gbà ní ogun abẹ́lé náà mú bá Nàìjíríà tí a kò sì tí ì bọ́ nínú wàhálà ọ̀hún títí di àsìkò yìí. Ọjọ́rú Wednesday ọjọ́ kìíní oṣù kejì ọdún 2026 yìí ni Ọbásanjọ́ sọ wípé àwọn nǹkan tó ṣokùnfà ogun abẹ́lé náà lásìkò tó wáyé yìí ṣì wà láyìíká wa báyìí. Nílùú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn ni Ọbásanjọ́ ti sọ̀rọ̀ ń di mímọ̀ lásìkò tó ń gba olóyè Chuks Ndúkà Eze lálejò, ẹni tó mú ìwé ìtàn kan níbi tí wọ́n ti kọ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ogun abẹ́lé lórílẹ̀‐èdè yìí wá fún un. Ó ní kò sí àní-àní kankan níbẹ̀ pé àwọn ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ogun abẹ́lé ọ̀hún lọ́dún náà lọ́hùn-ún ṣì ń jẹyọ láàrin ìlú lásìkò yìí. Ó wá rọ ìjọba àpapọ̀ àtàwọn olóṣèlú lórílẹ̀‐èdè wa pé kí wọ́n kíyèsára kí wọ́n sì sa gbogbo ipá wọn láti rí i dájú wípé ìjà ńlá tàbí ogun abẹ́lé kankan kò ṣẹlẹ̀ láàrin ìlú wa mọ́ nítorí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ gbáà ni. Bákan náà ni Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tún gbóṣùbà ńlá fún òǹkọ̀tàn ọ̀hún pẹ̀lú ó kúnjú òṣùwọ̀n dáadáa àti pé àwọn àkànlò àti ẹwà èdè tó lò nínú àwọn ìwé náà dáa gidi ni. Àwa tá a mọ ohun tó ṣẹlẹ̀ lásìkò ogun abẹ́lé nígbà náà kò gbàdúrà o pé kí a tún rí irú rẹ̀ mọ́, kì í ṣe ohun tó dáa rárá ni. Fún ìdí èyí, àwọn tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ yìí gbọ́dọ̀ ṣe é lọ́nà tó dáa kí wọ́n rí dájú pé wọn kò fààyè gbà pé kí ogun abẹ́lé míì ò tún wáyé mọ́, kì í ṣe ohun tó dáa rárá ni o. Àwa tá a ja ogun náà mọ̀ wípé kì í ṣe ohun tó dáa, a kò ní gbàdúrà pé kó ṣẹlẹ̀ mọ́. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.